Home sweet home. We are back in Nigeria. Now let's back in Lagos. Iṣẹ́ bẹ̀rẹ̀. Guys, December, my heart. December, my heart. My heart. It's gonna hot. It's gonna be hot. Home sweet home. Bring your face here. Ìwọ tó mi rí ẹ kó sunkún rí very strong girl. Ó ti mú yẹn lọ́wọ́ àǹtí Ìyábọ̀. Ó strong gidi. Our airport is so fine. See our airport oh, so fine. Àǹtí Ìyábọ̀ ẹ rí pé airport wa fine. So beautiful. So fine. ẹ̀yin èèyàn wa ṣé wàhálà ò ti wá padà wọ̀lú báyìí ẹ mọ̀ wípé láti bí ìgbà díẹ̀ sẹ́yìn òun ni àwọn èèyàn ti ń retí pé kí Ìyábọ̀ Òjó kí ó ṣetán kí ó padà wá sí Nàìjíríà o ẹ̀yin èèyàn wa Tóyìn Abraham àti mú Ìyábọ̀ Òjó padà dé sí Nàìjíríà báyìí o ẹ jẹ́ ká farabalẹ̀ kí a wo bí wàhálà yìí bí ó ṣe fẹ́ ṣẹlẹ̀ lọ́tùn lósì ẹ mọ̀ wípé Lizzy Anjorin ní pé Ìyábọ̀ Òjó sá lọ kò lè padà wá mọ́ bẹ́ẹ̀ náà ni Very Dark Man sọ wípé àwọn ń dúró kí Ìyábọ̀ Òjó tètè ṣetán kí ó padà máa bọ̀ ẹ̀yin èèyàn wa Ìyábọ̀ Òjó Tóyìn Abraham wọ́n mà ti ṣetán níbi naming ceremony tí wọ́n lọ ní Tanzania báyìí o wọ́n ti padà wá sí ìlú Nàìjíríà Tóyìn náà sì ti sọ wípé òun ò ní dákẹ́ jẹ́ fún anybody èyí tí ó bá tún bá Ìyábọ̀ Òjó fa wàhálà ṣé wàhálà yóò ti wá bẹ̀rẹ̀ báyìí nítorí àwọn méjèèjì yìí wọ́n mà ti padà dé sí ìlú Nàìjíríà báyìí o bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé àwọn ti dé o iṣẹ́ ti bẹ̀rẹ̀ ìjà ti bẹ̀rẹ̀ wàhálà ti bẹ̀rẹ̀ tó ẹ̀yin èèyàn wa a ó máa mú wá fún yín bó bá ṣe ń lọ kí ẹ ní ọjọ́ tó dára.